mínísítà fún ètò ìgbáyégbádùn ọmọ ènìyàn àti ìbántọ́ṣẹ́ Betta Edu tí wọ́n fọwọ́ sí júwe ilé fún ti dẹni tó ń jẹ́jọ́ lágodo àwọn EFCC. Ilé-ẹjọ́ ti ṣe ìdájọ́ gómìnà àná ti ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà Godwin Emefiele gẹ́gẹ́ fún títì tí wọ́n tì í mọ́lé gẹ́gẹ́ bí ohun tí ó lòdì sí òfin. Ẹ káalẹ́, ẹ ká tòórọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a ní fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti rọ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì láti súnmọ́ Ọlọ́run kí wọ́n sì máa sìn tọkàntọkàn lọ́dún 2024 tí a wà nínú rẹ̀ yìí tí a bá fẹ́ máa jàǹfààní àwọn ìlérí tó ṣe fún wa. Bíṣọ́ọ̀bù ṣọ́ọ̀ṣì of Nigeria ti ìjọ Anglican alàgbà Peter Olúrótìmí Ògúndípẹ̀ ló sọ̀rọ̀ ìyànjú yìí níbi àdúrà ọlọ́dọọdún èyí tí àwọn mọ̀lẹ́bí olóògbé Michael Ọlásùbọ̀mí Balógun gbé kalẹ̀. Àdúrà ọlọ́dọọdún yìí ṣojú akọ̀ròyìn wa Anthony Gandonikoro ní Túnwàṣẹ Court Ìjẹ̀bú Òde. Ẹ ó máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tó bá di lọ́la. Ilé-ẹjọ́ gíga tó fìkalẹ̀ sólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá ti ṣe ìdájọ́ lórí títì tí wọ́n ti gómìnà àná ti ilé ìfowópamọ́ mọ́lé jẹ́ ọ̀nà àìtọ́ tó sì lòdì sí òfin. Adájọ́ Olúkáyọ̀dé Adéníyì ló sọ̀rọ̀ yìí di mímọ̀ tó sì ṣe ìdájọ́ níbàámu pẹ̀lú ẹ̀tọ́ ti ọmọ ènìyàn ní lórí ọ̀rọ̀ Godwin Emefiele. Akọ̀ròyìn wa Chukwunonso Iwabueze jábọ̀ ròyìn wípé ilé-ẹjọ́ tún pa aláṣẹ pé kí wọ́n bùn Godwin Emefiele ní $100 mílíọ̀nù gẹ́gẹ́ bí gbàmábínú nípa ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Wàyí o, àjọ tó ń rí sí ìṣòwò ìlú báṣubàṣu EFCC ni ó ti fọhùn lórí ẹjọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà Àbújá dájú pé kò tẹ́ wọn lọ́rùn lórí $100 mílíọ̀nù tí ilé-ẹjọ́ ní kí wọ́n san fún Godwin Emefiele tí í ṣe gómìnà àná ti ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí owó gbàmábínú fún ìbanilórúkọjẹ́. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù kínní ọdún 2024 yìí ni adájọ́ Olúkáyọ̀dé Adéníyì pàṣẹ owó ìtanràn yìí fún àwọn àjọ tó ń rí sí ìṣòwò ìlú báṣubàṣu pé kí wọ́n san fún Godwin Emefiele. Nínú ọ̀rọ̀ tí olórí ẹ̀ka ìròyìn àjọ EFCC fi léde ló ti fọn rere wípé ìdájọ́ yìí jẹ́ ohun tí kò tẹ́ wọn lọ́rùn pẹ̀lú àwọn ẹ̀sùn tí wọ́n ti fi kan Emefiele tẹ́lẹ̀ tó sì ṣe ìlérí wípé àwọn yóò padà gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Kó tó di pé a máa tẹ̀síwájú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ẹ̀ka ìpolówó ọjà. Àtòwé sálútù o, NTA na Ijebu ogbonge thing, NTA na baba. NTA Ijebu Òde, your heritage station. Ẹ káàbọ̀ padà. Mínísítà fún ètò ìgbáyégbádùn ọmọ ènìyàn àti ìbántọ́ṣẹ́ Betta Edu tí wọ́n ní kó lọ rọ̀ ọkúnlé ní ìròyìn ti gbé báyìí pé ó ti wà lólú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú báṣubàṣu EFCC fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó dọ́ṣọ̀. Nínú ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú báṣubàṣu ni ó ti jẹ́ ó di mímọ̀ wípé ní nǹkan bíi aago 11 àárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ni mínísítà tí wọ́n fọwọ́ sí júwe ilé fún lábẹ́ àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì sọ pé kí àwọn EFCC ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní kíkún fún ni ó ti wà nílé iṣẹ́ àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú báṣubàṣu báyìí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí bí ó ṣe yí owó tó tó $500 mílíọ̀nù bìrí. Wọ́n fi ọwọ́ sí júwe fún mínísítà yìí lẹ́yìn ìgbà tí wọ́n kófìrí rẹ̀ wípé ìwà àlùmọ̀kọ́rẹ́ kan bíi jìbìtì wà lọ́wọ́ rẹ̀. Níbi ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ijebu Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.